A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní alẹ́ yìí fún oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tí a ní láti tọ̀ yín wá. Ètò tí ẹ tún ń wò lórí móhùnmáwòrán yín ó ní ètò oore ọ̀fẹ́ fún àyípadà. A gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún yín láti máa tẹ̀lé wa àti láti máa wò wá lóòrèkóòrè lórí ètò yìí. A dúpẹ́ nítorí pé a mọ̀ wípé ètò yìí ń bùkún ọkàn yín, yóò sì wù wá lọ́pọ̀lọpọ̀ kẹ́ tẹ̀síwájú láti máa tẹ́tí léko, láti gbọ́ wa àti láti máa wò wá lórí móhùnmáwòrán yín. Orúkọ tèmi ni Timothy Adesina láti ìjọ Berean Independent Baptist Church nílùú Ògbómọ̀ṣọ́. Mo mú ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ yín wá láti inú ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 9 títí ẹsẹ̀ 11. Ìwé Fílípì orí 2 máa kà láti ẹsẹ̀ 9 títí ẹsẹ̀ 11. Bíbélì wípé nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún tí ó borí gbogbo orúkọ, pé lé orúkọ Jésù ní kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ lé ọ̀run àti ní tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Baba. Mo fẹ́ máa pín pẹ̀lú wa orúkọ tó borí gbogbo orúkọ. Ó ní àkòrí tí mo fẹ́ máa pín pẹ̀lú wa, orúkọ tó borí gbogbo orúkọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àtọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín ní alẹ́ yìí. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní láti mú ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ àwọn ènìyàn wa lórí afẹ́fẹ́. A dúpẹ́ nítorí pé ẹ tún mú kó ṣeé ṣe fún wa lákòókò yìí. A mọ rírì yín, bàbá, gba ọpẹ́ wa. A gbàdúrà Olúwa wípé ọ̀rọ̀ náà tí a ó rán jáde, pé kí ọ̀rọ̀ náà kó lè yé àwọn ènìyàn, kó sì lè jẹ́ èyí tí yóò bùkún ọkàn wọn lórúkọ Jésù. Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ tí ó borí gbogbo orúkọ ó ní àkòrí tí mò ń sọ̀rọ̀ lé lórí. Gbogbo ẹ̀dá ènìyàn pátápátá ni a ní orúkọ tí a máa fi pè wá. Ọ̀pọ̀lọpọ̀ wa, tàbí kí n sọ pé gbogbo wa, ló jẹ́ wípé àwọn orúkọ tí à ń jẹ́ ó jẹ́ àwọn orúkọ tí àwọn òbí wa tí wọ́n fi fún wa. Ó lè jẹ́ orúkọ tí wọ́n fẹ́ràn, ó lè jẹ́ orúkọ kan tí wọ́n fi fún wa nítorí ìdí kan tàbí òmíràn. Ó lè jẹ́ orúkọ ẹbí kan tí wọ́n ti pàdánù, ó ní wọ́n fi fún wa. Ohun tá a kíyèsí ní gbọ̀ngàn ni wípé ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí à ń fi fún wa, yálà látọ̀dọ̀ òbí, yálà látọ̀dọ̀ ará, ó jẹ́ orúkọ tó jẹ́ pé kì í sábà ní ìṣe pàtàkì kankan lọ títí, kì í sí ìṣe pàtàkì kankan tó fi jẹ́ pé à ń fún wa nírú orúkọ yẹn. Ṣùgbọ́n nígbà tí mò ń sọ̀rọ̀ nípa orúkọ kan lálẹ́ yìí, mò ń sọ̀rọ̀ nípa orúkọ ti Jésù. Níbi kíkà wa, a sọ fún wa nípa orúkọ yìí àti ìṣe pàtàkì rẹ̀, bí orúkọ yìí ṣe pàtàkì tó. Orúkọ Jésù yìí jẹ́ orúkọ èyí tó borí gbogbo orúkọ. Ó jẹ́ orúkọ tí a lè ṣàkàwé rẹ̀. Ó jẹ́ orúkọ tó jẹ́ pé kò sí orúkọ kan tá a lè fi ṣe tó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú orúkọ Jésù. Nínú Bíbélì, a rí wípé orúkọ Jésù ó ní orúkọ tó borí gbogbo orúkọ. Nínú gbogbo orúkọ tí a lè dárúkọ káàkiri àgbáyé lónìí, kò sí orúkọ tó gbajúgbajà bí orúkọ Jésù. Ìdí ni pé Ọlọ́run fúnra rẹ̀ ló fi orúkọ Jésù, ló fún ní òkìkí, ló fún ní ọlá tó bẹ́ẹ̀. Orúkọ Jésù jẹ́ orúkọ tó borí gbogbo orúkọ. Lọ́nà àkọ́kọ́, kí nìdí rẹ̀ tí orúkọ Jésù tó fi ṣe pàtàkì tó bẹ́ẹ̀? Ìdí àkọ́kọ́ ni wípé ó jẹ́ orúkọ pàtàkì. Nígbà tí mo sọ wípé ó jẹ́ orúkọ pàtàkì, mo sọ wípé ó jẹ́ orúkọ pàtàkì nítorí wípé nígbà tí a lóyún Jésù, Ọlọ́run fúnra rẹ̀ ló sọ orúkọ tí a fi fún un ṣáájú ká tó bí. Nínú ìwé Mátíù orí 1 ẹsẹ̀ 21, Bíbélì sọ fún wa wípé yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn.
So a rí wípé ṣáájú kí Maria tó bí Jésù, Ọlọ́run ti sọ fún látẹnu áńgẹ́lì wípé orúkọ báyìí nígbà tó bá bí o, orúkọ yìí ló pè é, Jésù ló porúkọ rẹ̀. So orúkọ Jésù jẹ́ orúkọ pàtàkì nítorí wípé kìí ṣe bàbá kìí ṣe ìyá rẹ̀ ló fún ní orúkọ yìí, kìí ṣe ẹnikẹ́ni míì ló fún lórúkọ yìí, orúkọ tá a fi fún látọ̀dọ̀ Ọlọ́run wá ni. Bíbélì pé yóò pe orúkọ rẹ̀ ní Jésù nítorí pé òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Orúkọ Jésù jẹ́ orúkọ tí bàbá lọ́run fúnra rẹ̀ fi fún. Kò sí ẹ̀dá míì tá a lè sọ wípé ó gbé orúkọ tàbí Ọlọ́run fún lórúkọ tá a lè sọ wípé Ọlọ́run ló fún lórúkọ bí kò ṣe Jésù. Orúkọ Jésù jẹ́ orúkọ tí ó ṣe pàtàkì tó sì ní ìtumọ̀ nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ló yan orúkọ yìí fún Maria ìyá rẹ̀. Bákan náà orúkọ Jésù jẹ́ orúkọ tó ń tọ́ka wá padà sọ́dọ̀ Ọlọ́run, yàtọ̀ sí wípé ó jẹ́ orúkọ tí Ọlọ́run fúnra rẹ̀ yàn fún Jésù. Ó jẹ́ orúkọ tí ń tọ́ka wá padà sọ́dọ̀ Ọlọ́run nítorí pé orúkọ Jésù túmọ̀ sí ti Olúwa ní ìgbàlà. Jehovah is salvation. Nígbàkúgbà tá a bá sì ń ronú lórí ọ̀rọ̀ ìgbàlà, a ń ronú lórí ọ̀rọ̀ ìgbàlà tó jẹ́ pé látọ̀dọ̀ Ọlọ́run la ti ṣètò rẹ̀ wá. Ọlọ́run fúnra rẹ̀ ló ṣètò lọ́lànà ìgbàlà. Nígbà tó Ọlọ́run rí wípé ènìyàn gbé sínú ẹ̀ṣẹ̀, ènìyàn ṣubú sínú ẹ̀ṣẹ̀, kò sọ́nà àbáyọ fún ènìyàn mọ́ lọ́nà kankan bí kò ṣe pé òun fúnra rẹ̀ bá lànà àbáyọ. Bí ẹni tó bọ́ sínú kànga, bí ò ti lè gba ara rẹ̀ là, bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ò lè gba ara rẹ̀ là. Ọlọ́run ti rí pé èèyàn ti rì sínú ẹ̀ṣẹ̀, Ọlọ́run fúnra rẹ̀ wá la ọ̀nà àbáyọ, ọ̀nà ìgbàlà fún ènìyàn. So a pè orúkọ Jésù ní ìtumọ̀ orúkọ Jésù ní ti Ọlọ́run ní ìgbàlà nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ọ̀nà àbáyọ fún ènìyàn láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí sì ni ọ̀nà àbáyọ tí Ọlọ́run là sílẹ̀ nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14. Ìbéèrè sọ fún wa pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 8 ó fi ìfẹ́ Ọlọ́run ètò mú kí Ọlọ́run rán olùgbàlà sí wa ó fi hàn fún wa. Ní ẹsẹ̀ 8 rẹ̀ ó ní ẹnikẹ́ni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Nítorí ìfẹ́ Ọlọ́run sí aráyé, nítorí ìfẹ́ Ọlọ́run sí gbogbo ẹ̀dá ènìyàn, ó rán Jésù wá sáyé láti wá gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ó ní àwa sì mọ̀, a sì gba ìfẹ́ Ọlọ́run tí ìfẹ́ Ọlọ́run ní sí wa gbọ́. Ìfẹ́ ni Ọlọ́run, ẹnikẹ́ni tí ó bá sì ń gbé inú ìfẹ́ ó ń gbé inú Ọlọ́run àti Ọlọ́run nínú rẹ̀. Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé òun gangan fúnra rẹ̀ ló ń la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún wa. Nígbà tá a ṣègbé sínú ẹ̀ṣẹ̀, nígbà tá a rì sínú ẹ̀ṣẹ̀, Ọlọ́run fúnra rẹ̀ la ọ̀nà àbáyọ kúrò fún wa nínú ẹ̀ṣẹ̀ tá a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìfẹ́ Ọlọ́run farahàn nítorí pé ó rán Jésù Kristi wá sí ayé. Nígbàkúgbà tá a bá rántí wípé Jésù kú lórí igi àgbélébùú, eléyìí ń ṣàfihàn ìfẹ́ tọ́lọ́run ní sí ayé. Ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kọ́ sórí igi nítorí èmi àtiwọ́. Ìfẹ́ Ọlọ́run nìyẹn. O lè sọ wípé Ọlọ́run ò fẹ́ràn mi nítorí pé mi ò lówó lọ́wọ́, Ọlọ́run ò fẹ́ràn mi nítorí pé mi ò nílera, Ọlọ́run ò fẹ́ràn mi nítorí pé mo ò ní yìí tàbí mo ò ní tọ̀hún. Jẹ́ kí n sọ fún ọ wípé nítorí ikú Jésù, nígbàkúgbà tó bá rántí ikú Jésù Kristi lórí igi àgbélébùú, Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ hàn sí ọ. Pàápàá jùlọ ìwọ tó ti di ẹni ìgbàlà, Ọlọ́run fẹ́ràn rẹ tó bẹ́ẹ̀ gẹ́, Jésù kú lórí igi àgbélébùú nítorí tìrẹ. Orúkọ Jésù jẹ́ orúkọ tí ó ṣe iyebíye nítorí pé ó jẹ́ orúkọ èyí tí bàbá yàn fún. Bákan náà ó jẹ́ orúkọ èyí tó ń tọ́ka wa padà sọ́dọ̀ Ọlọ́run tó sì rán wa létí ìfẹ́ tí Ọlọ́run ní sí wa gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ṣẹ̀. Bákan náà orúkọ Jésù jẹ́ orúkọ tí ó ń fi àwòrán Ọlọ́run tó ń fi hàn wá. Orúkọ Jésù jẹ́ orúkọ tó ń fi àwòrán Ọlọ́run hàn wá. Nínú ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ 10, ó ní Jésù ló ti sọ mission rẹ̀, ohun tó wá sínú ayé
wá ṣe ló ti sọ fún wa. Ó ní ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Nígbà tí a lọ sínú ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9, a kọ nínú ìwé wípé Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún wa nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé bí kò ṣe kí gbogbo èèyàn kó wá sí ìrònú pìwàdà. Eléyìí ń sọ fún wa nípa ìfẹ́ Ọlọ́run sí wa. Ọlọ́run ò sí nínú iṣẹ́ ìránṣẹ́ ìparun. Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni parun. Iṣẹ́ ìránṣẹ́ ìràpadà ọkàn, iṣẹ́ ìránṣẹ́ ìgbàlà, oníṣẹ́ ìránṣẹ́ tó jẹ Ọlọ́run lógún. Ọlọ́run ò fẹ́ kẹ́nikẹ́ni ṣègbé. Gbogbo ẹ̀dá ènìyàn tó wà nínú ayé yìí pátá, iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni wá. Kò sì sẹ́ oníṣẹ́ kan tí fẹ́ kí iṣẹ́ rẹ̀ ó ṣègbé. Ọlọ́run ò fẹ́ kí iṣẹ́ rẹ̀ ó ṣègbé. Torí náà bó ṣe ń gbóhùn mi lálẹ́ yìí, bó ṣe ń wò mí lórí móhùnmáwòrán yìí, ohun tí mò ń jẹ́ kó di mímọ̀ fún ọ ni wípé orúkọ Jésù ó ń tọ́ka wa padà sọ́dọ̀ Ọlọ́run. Ó sì ń fi hàn wá wípé Ọlọ́run fẹ́ràn wa. Ọlọ́run ò fẹ́ ká ṣègbé. Nítorí náà ó ti rán ìgbàlà sí wa. Ó ti rán àpáta ìgbàlà sí wa. Ó ti rán ọ̀nà ìgbàlà sí wa nínú ẹnìkan ṣoṣo, àní nínú Jésù. Torí náà ó ṣe pàtàkì fún wa láti mọ̀ wípé orúkọ Jésù yìí jẹ́ orúkọ tó ń tọ́ka wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó jẹ́ orúkọ tó ṣe pàtàkì nítorí pé orúkọ tá a yàn fún látọ̀dọ̀ Ọlọ́run wá ní. Ó jẹ́ orúkọ tó ṣe pàtàkì nítorí wípé orúkọ Jésù ó sọ̀rọ̀ nípa ìgbàlà. Ó sì jẹ́ orúkọ tí Ọlọ́run fúnra rẹ̀ tó mú fún láti ọ̀dọ̀ bàbá wa. Lọ́nà kejì, a rí wípé kìí ṣe wípé orúkọ Jésù jẹ́ orúkọ pàtàkì nìkan. Orúkọ Jésù jẹ́ orúkọ tí kò lábàwọ́n. It is a stainless name. Orúkọ Jésù ó jẹ́ orúkọ tí kò lábùkù, tí kò sì ní àbàwọ́n. Gbogbo ẹ̀dá ènìyàn tó wà nínú ayé pátápátá la ní ibi tá a dá sí. Gbogbo wa pátá la sì ní ibi tá a kù sí. Gbogbo wa pátá la ní àìdá wa. Kò sí ẹ̀dá èèyàn kan pátá nínú ayé yìí tá a lè sọ wípé ìgbé ayé rẹ̀ mọ́, pé kò ní ibi kankan, kò ní ìgbé ayé ẹ̀ṣẹ̀ kankan. Ẹnìkan náà tá a lè sọ nípa rẹ̀ pé kò gbégbé ayé ẹ̀ṣẹ̀ òní Jésù. Àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún Jésù nígbà tí Jésù wà nínú ara, nígbà tí Jésù ó fi kú, tí wọ́n mú lọ síwájú ìtẹ́ ìdájọ́, ohun tí wọ́n sọ ni wípé àwọn ò rí ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ kankan lọ́wọ́ rẹ̀. Nínú gbogbo ẹ̀dá ènìyàn tó kọjá nínú ayé yìí, kò sí ẹ̀dá ènìyàn tí kìí ṣe ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n Jésù kìí ṣe ẹlẹ́ṣẹ̀. Orúkọ Jésù jẹ́ orúkọ tí kò lábùkù. Ó jẹ́ orúkọ tí kò lábàwọ́n. Ó jẹ́ orúkọ tí kò lábàwọ́n. Nígbàkúgbà tá bá ń sọ nípa orúkọ Jésù, ó jẹ́ orúkọ tí a rẹ̀ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ orúkọ tí a rẹ̀ sílẹ̀. Nígbà tí tó pè fún ìrẹ̀lẹ̀. Ẹni yòówù tí ó bá gba Jésù, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbé ìrẹ̀lẹ̀ wọ̀. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbé ìrẹ̀lẹ̀ wọ̀. Orúkọ tí gbogbo ẹ̀dá ènìyàn tí ó kúnlẹ̀ níwájú rẹ̀, ó ní orúkọ Jésù. Orúkọ tá a gbọ́dọ̀ bọlá fún ni. Orúkọ tá a gbọ́dọ̀ fọwọ́ fún ni. Orúkọ tó ṣe iyebíye, ó ní orúkọ Jésù. Orúkọ Jésù ó jẹ́ orúkọ tó ṣe pàtàkì jùlọ nínú ayé yìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, orúkọ Jésù kìí ṣe orúkọ míì ju orúkọ tá a máa yọ sùtì sí lọ. In fact, nígbà tẹ́ bá dárúkọ Jésù láwùjọ míì, ẹlòmíì ò fẹ́ lè ṣetọ́. Ṣùgbọ́n òun yòówù téèyàn ìbá ṣe nípa orúkọ Jésù, béèyàn fẹ́ o, béèyàn kọ̀, bí ò bá gba Jésù láyé yìí, bí ò bá bọlá fún Jésù láyé yìí, tí ò fọwọ́ fún Jésù láyé yìí, Bíbélì sọ fún wa wípé àkókò kan ń bọ̀ tí gbogbo ẹ̀dá ènìyàn yóò wólẹ̀ níwájú Jésù. Àtọ́fẹ́ o, àtọ́kọ o, àtẹ̀dáyàn tí ń bẹ nínú ayé, àtẹ̀dáyàn tí ń bẹ lọ́run, gbogbo wọn ni yóò wólẹ̀ níwájú Jésù nítorí pé orúkọ tá a gbéga òun lorúkọ Jésù. Nítorí pé orúkọ Jésù, orúkọ tí kò lábùkù, tí kò sì ní àbàwọ́n rárá àti rárá, ó ní orúkọ rẹ̀. Orúkọ Jésù ó jẹ́ orúkọ tó jẹ́ pé even àwọn èèyàn tó wà nísàlẹ̀ ilẹ̀, àwọn tá a lè sọ pé wọ́n wà ní ipò kú, ó jẹ́ orúkọ tí wọ́n bọlá fún. Nígbà tí Jésù wà nínú ayé, orúkọ táwọn ẹ̀mí èṣù ń gbọ́ tí wọ́n ń wárìrì lórúkọ rẹ̀. Orúkọ táwọn ẹ̀mí èṣù ń gbọ́ tí wọ́n ń tẹríba, ó ní orúkọ Jésù.
táwọn ẹ̀mí òkùnkùn bá ń tẹríba fún nígbà tó wà nínú ayé, mélòó ni nígbà tí Jésù padà sọ́dọ̀ bàbá tó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, tó jókòó ní ipò ọlá, tó jókòó ní ipò agbára, mélòó ni orúkọ Jésù yóò jẹ́ orúkọ tí a bọlá fún, tí yóò sì jẹ́ orúkọ tí a tẹríba fún. So orúkọ Jésù ó jẹ́ orúkọ tí kò lábùkù, ó sì yẹ fún ní orúkọ tá a fọ̀wọ̀ fún, ó yẹ ní orúkọ tí a fọlá fún ní ayé àti ní ọ̀run pẹ̀lú. Kódà àwọn tó wà ní ìsàlẹ̀ ilẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ orúkọ tí àwọn pẹ̀lú bu ọlá fún. Lọ́nà ìkẹta, kì í ṣe wípé orúkọ Jésù ó jẹ́ orúkọ tí ó ṣe pàtàkì nìkan, kì í ṣe wípé orúkọ Jésù jẹ́ orúkọ tí a kò lábùkù nìkan. Orúkọ Jésù jẹ́ orúkọ nípasẹ̀ èyí tí à ń gbà nílà. It is a saving name. Orúkọ Jésù jẹ́ orúkọ nípasẹ̀ èyí tí à ń gbà nílà. Kí ni ìtumọ̀ orúkọ Jésù yìí lẹ́ẹ̀kan? Mo sọ fún wa lẹ́ẹ̀kan sí pé orúkọ Jésù túmọ̀ sí ti Olúwa ní ìgbàlà. Jehovah is salvation. And orúkọ yìí sì bá Jésù lára mu nítorí wípé Bíbélì sọ fún wa wípé a ti fi orúkọ kan fún wa tó ju gbogbo orúkọ lọ, pé lórúkọ Jésù ní kí gbogbo ekún kó máa wólẹ̀, àti àwọn tí ń bẹ lọ́run, àtàwọn tí ń bẹ ní ayé, àtàwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé lórúkọ rẹ̀ ní kí gbogbo àwọn kó máa jẹ́wọ́ pé Jésù lolúwa fún ògo Ọlọ́run Baba. Nínú orúkọ Jésù Kristi nìkan ni ìgbàlà wà. Ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12 ó sọ fún wa wípé kò sí gbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí pé kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run nípasẹ̀ èyí tá a fi lè gbanilà bí kò ṣe nípasẹ̀ orúkọ Jésù nìkan. So bó ti ń gbọ́ mi nílé, o lè máa rò wípé báwo ló ṣe wá láti jẹ́ orúkọ Jésù nìkan. Ìwọ náà bi ara rẹ nínú àwọn olórí ẹlẹ́sìn tí wọ́n mọ̀. Ó lè jẹ́sìn tí wọ́n ń sìn, ó lè jẹ́sìn tí tó mọ̀ nípa rẹ̀. Nínú àwọn olórí ẹlẹ́sìn tí wọ́n mọ̀, èwo nínú wọn ló ń fúnra rẹ̀ sọ wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Gbogbo olórí ẹlẹ́sìn kò sẹ́ni tó sọ pé òun mọ ọ̀nà dípò wípé wọ́n sọ wípé àwọn ní ọ̀nà. Àwọn olórí ẹlẹ́sìn kan tiẹ̀ sọ wípé àwọn ọmọ tọ́lọ́run ó fà wọ́n ṣe lẹ́yìn ayé yìí. Ṣùgbọ́n Jésù ní èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Bákan náà nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14 Bíbélì sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ní ọmọ ó ní ìyè tí kò ní pẹ̀kun, ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá gba ọmọ Ọlọ́run gbọ́, Bíbélì sọ fún wa pé kì yóò ní ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ó ń bẹ ní orí rẹ̀. Ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 10 ẹsẹ̀ 43 òun ní gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípasẹ̀ orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. Orúkọ Jésù jẹ́ orúkọ tó jẹ́ pé nípasẹ̀ orúkọ yẹn là ń gbani. Orúkọ Jésù ó jẹ́ orúkọ tí ń gbani là, ó jẹ́ orúkọ tí ń gbani là. Ìtumọ̀ orúkọ rẹ̀ ó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo nípasẹ̀ orúkọ Jésù. Nínú orúkọ Jésù ni ìgbàlà wà, nínú orúkọ Jésù ni ìgbàlà wà. Níparí, orúkọ Jésù ó jẹ́ orúkọ tó tóbi, ó sì jẹ́ orúkọ tó ní ọlá lọ́pọ̀lọpọ̀. Ní ẹsẹ̀ 10 pé ní orúkọ Jésù ní kí gbogbo ẹkún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ lé ọ̀run àti àwọn ẹni tí ń bẹ lé ayé ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo àwọn kí ó máa jẹ́wọ́ pé Jésù ni Olúwa fún ògo Ọlọ́run Baba. Ẹsẹ̀ 5 yẹn ó ní Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tó borí gbogbo orúkọ. Orúkọ tá a fi fún Jésù, orúkọ tó borí gbogbo orúkọ ni. Orúkọ tí ò sórúkọ míì tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. Orúkọ tí ò sórúkọ míì tá a lè fi ṣàfiwé rẹ̀ tàbí tá a lè fi ṣe àfijọ́ rẹ̀, ó ní orúkọ Jésù. Orúkọ Jésù jẹ́ orúkọ tí ó lọ́lá. Nínú orúkọ rẹ̀ nìkan ó ní ayé àtọ̀run gbọ́ tí wọ́n wárìrì. Orúkọ Jésù jẹ́ orúkọ ńlá. Arákùnrin àtàrábìnrin, bó ti ń gbọ́ nípasẹ̀ orúkọ Jésù, kí ni ìwọ náà ti ṣe nípa orúkọ Jésù? Ǹjẹ́ o ti gba orúkọ yẹn gbọ́? Bíbélì ní ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ó ní ìyè tí kò ní pẹ̀kun. Òun fúnra rẹ̀ sọ pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi.
sóhun náà ti tọ̀ Jésù wá, ó ń pè ọ́ lálẹ́ yìí, ó ń bá ọ sọ̀rọ̀, ó sì ń pè ọ́ wá láti wá sọ́dọ̀ rẹ̀. Nínú ìwé Matthew orí 11 ẹsẹ̀ 28, òun fúnra rẹ̀ ló fi ìpè síta, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ò fi ìsinmi fún yín. Jésù tó ní orúkọ tó ga tó tóbi, Jésù tó ní orúkọ tí kò lábùkù, Jésù tó ní orúkọ tí a fi ọlá fún, òun ló ń pè ọ́ wá sọ́dọ̀ ara rẹ̀ kó o lè ní ìgbàlà nípasẹ̀ rẹ̀, kó o lè ní ìrètí lẹ́yìn ayé yìí, kó o lè ní ibi ìsinmi ayérayé nígbà tí o bá kúrò nínú ayé yìí. O nílò láti gba Jésù yìí kó tó pẹ́ jù. Ọ̀la lè pẹ́ jù, àkókò tó ní náà làkókò yìí, má fi ìgbàlà rẹ dọ́là. Ọlọ́run ń pè ọ́, ó sì ń retí wípé kó o gba ìpè sí ìgbàlà, kó o gba ìpè láti ní ìrètí ayérayé, kó o gba ìpè láti ní iyè èyí tí kò ní pẹ̀kun nínú Jésù Kristi. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn o, kò sí ìrètí míì níbòmíràn. Ẹ̀sìn ò lè gbà ọ́ là, iṣẹ́ rere rẹ kò lè gbà ọ́ là, ṣùgbọ́n ìgbàlà ń bẹ nínú orúkọ Jésù. Jésù ló fi ara rẹ̀ ṣe ẹbọ ẹ̀ṣẹ̀ ní Calvary. Ẹni yòówù tó bá wá gbà á, ó ní ìrètí ayérayé. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Mo gbàdúrà yìí pé iṣẹ́ ìránṣẹ́ yìí kò ní lọ nínú ayé rẹ lásán. Ó gbọ́, ó sì gbà á, yóò sì fún ọ ní ìyè àìnípẹ̀kun lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga fún ọ̀rọ̀ yín tí ẹ ti rán sí wa. A dúpẹ́ fún gbogbo etí tó ti gbọ́ ọ̀rọ̀ yìí. A béèrè Olúwa yìí pé kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tó tọ́, ìgbésẹ̀ tó yẹ nínú gbígba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, kí wọ́n sì lè ní ìrètí ìyè àìnípẹ̀kun lẹ́yìn ayé yìí. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́. A dúpẹ́ fún gbogbo tẹ́ ó ṣe. A dúpẹ́ fún àwọn ọkàn tó gbọ́. A dúpẹ́ torí pé ó ra ọkàn wọn padà. Wọ́n sì ní ìrètí ayérayé. Ògo ni forúkọ yín Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa láṣálẹ́ yìí. A sì dúpẹ́ pé Ọlọ́run ti lo ọ̀rọ̀ rẹ̀ láti jẹ́ ìbùkún fún wa láṣálẹ́ yìí. Mo ní ìdánilójú pé tó o bá ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ìwọ náà ní ìgbàlà, torí Bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa la ó gbàlà. Tó bá jẹ́ pé o ti ṣe ìpinnu náà tó o sì fẹ́ ká mọ̀, jọ̀ọ́ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0708-242-8527 0708-242-8527 WhatsApp number wa nìyẹn. Tàbí ẹ tún lè pè wá lórí Glo number wa 0705-5307-492 0705-530-7492. Àlàáfíà fún yín. Ẹ ṣé púpọ̀. Yeah.